ojúmọ́ ayọ̀ fún gbẹ lólùfẹ́ mi pátápátá ìbáyín ni mo ṣe o lọ́mọdé àgbà ọkùnrin àti obìnrin nínú ìtẹ́jú olólùfẹ́ mi ọmọ yín Olúwayé mo ṣèbà fún gbogbo yín mo wá ṣèbà fún gbogbo kọrin ayé láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó ti parí torí pé akúrí èèyàn wọ̀ kí n kọrin gbogbo àwọn tó ń kọrin láyé onílàkàyè ìdání wọn bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà mo ṣèbà fún gbẹ̀yìn sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́mọdé látàgbàlagbà nù wa akúrí èèyàn kò kì í sọ̀rọ̀ ẹni tí ò ní rònú tí ò ní ròrì kò kì í sọ̀rọ̀ àwọn tẹ́ bá rí tó bá ń ṣépè lórí mídíà yẹn wọn láǹkórí wọn ò ní ròrì nìyẹn àwọn èèyàn kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn máa ń mú pọ́ìntì jáde náà tó bá ti ń sọ ni lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ lórí Alhaji Dr. Saheed Òṣùpá Akóredé mandator Big Daddy ìbáyín ni mo ṣe bàbá mi o èmi ò tó yájú sí yín o mi ò dé wá yájú sí yín bàbá mi bá mi Saheed Òṣùpá Akóredé Saheedon Papa kọ́lọ̀ jẹ́ kárí yín pẹ́ mo rí fídíò kan ni níbi tí Alhaji Saheed Òṣùpá tó ti ń ṣe bí ẹni fohùn lẹ̀ but kò jọ bẹ́ẹ̀ ni pé wọ́n fohùn lẹ̀ náà torí inú fídíò yẹn mo ṣe rí fídíò yẹn mi rò pé recent video ni tó bá dé wà jẹ́ pé recent video náà ni tó èmi bẹ̀rẹ̀ fídíò yẹn bẹ̀rẹ̀ sí ní trend bóyá bíi àná sí ìjẹta mo ti bẹ̀rẹ̀ sí ní tó ti ń trend kó táwọn èèyàn ti ń post ẹ̀ so ohun ìkíni sọ̀rọ̀ lè fídíò yẹn lórí kí ní Alhaji Saheed Òṣùpá kí ní wọ́n sọ nínú fídíò yẹn máa play ẹ̀ fún wa tá bá ti gbọ́ nǹkan tí Saheed Òṣùpá tí wọ́n sọ nínú ẹ̀ máa bá wa sọ ohun tí mo ní láti sọ lórí nǹkan tí Alhaji Saheed Òṣùpá tí wọ́n sọ nínú fídíò yẹn ẹ má bá mi bọ̀ ná. látijọ́ tí Saheed Òṣùpá ti dọ́gba orin ta ló jáde tó ló fẹ́ ṣe competition rí ẹ tiẹ̀ challenge ẹ kẹ́ wí ni ẹ wò bóyá lè wí ni ẹ. ẹ já dalẹ̀ 4 hours a cappella lórí social media 4 hours. ẹ tó ṣe dùn rẹ lọ. ẹ tó bá wí ni mi máa gbé fún fúnra mi bó tí kú mi bá ń sìn níbi iṣẹ́ àfújì yìí nǹkan máa ju nǹkan lọ. Òṣùpá bí sọ́mọ̀ sílẹ̀ ẹ má fọ káwọ́kà nílé ayé ń bí. ntọ́ wà nílẹ̀ yìí ogun ọ̀ràn ẹnu ṣe má dùn rẹ là. ẹ káàbọ̀ padà ṣe ẹgbọ́n kan tí Saheedon Papa Big Daddy bàbá ẹgbọ́n kan tí wọ́n sọ nínú fídíò yẹn wọ́n ní àwọn challenge àwọn colleagues àwọn fún 4 hours marathon lórí acapella èyí tó bá lè defeat àwọn nínú ẹni tó bá lè ṣe acapella pẹ̀lú àwọn 4 good hours tí ò ní fail tó dáhùn lójú pé kò sẹ́ni tó lè ṣe àwọn nìkan làwọn lè ṣe so àwọn challenge àwọn colleagues àwọn 4 good hours lórí acapella yẹn ẹni tó bá challenge àwọn tó bá defeat àwọn máa fún ní ọba tó wà lọ́wọ́ àwọn yẹn àwọn máa gbé fún ẹni yẹn ọba tó wà lọ́wọ́ wọn àwọn máa gbé fún ẹni yẹn mo wá ní 4 good hours acapella kí ló ń pè acapella náà talking level now well mo wá tún wò pé kọ́tàlájì sọ yìí ó wà lágbára gan kẹ irú ọ̀rọ̀ báyìí gan ó lè máa mú ìkùnsínú wá díẹ̀díẹ̀ but kò yẹ kó fàkùnsínú ní kálukú alára ló máa ń gbé ara ga ntẹ́yìn bá tó ló máa sọ pé òun tó kọ́tàlájì tó ni wọ́n sọ yẹn ó dá wọn lójú ni but nǹkan tí mi rí inú ọ̀rọ̀ yẹn ni pé Alhaji acapella tẹ́ ẹ sọ yẹn ó ṣeé ṣe tó bá pẹ́ lórí style tẹ́yìn kọ yẹn ni o tó bá pẹ́ lórí style of music tẹ́yìn kọ yẹn tó style ti yàtọ̀ sí gbogbo wọn ó yàtọ̀ sí ti gbogbo wọn pátápátá tó bá pẹ́ style of music tẹ́yìn kọ yẹn Alhaji Saheed Òṣùpá ó ṣeé ṣe kámẹ́rà yẹn tó máa defeat yín lórí acapella pẹ̀lú style tẹ́yìn kọ yẹn pẹ̀lú style of music tẹ́yìn kọ style of Fuji music tẹ́yìn kọ ó ṣeé ṣe kámẹ́rà yẹn tó máa defeat yín lórí 4 hours acapella tẹ́ kọ́ fún yẹn but ẹ̀ẹ́kan tún dá mi lójú pé tẹ́yìn náà bá venture into some other styles of music bí i style Àkàndé Abbas Obesere Papa àbí style Wasiu Ayinde àbí style Alhaji Wasiu Alabi Pasuma àbí style Alao Malaika ó ṣeé ṣe kó defeat ẹ̀yin náà lórí style wọn yẹn o so bó ṣe jẹ́ pé àwọn ò lè defeat yín lórí style of music tẹ́yìn ń kọ yẹn for good 4 hours ìbájọ́ ṣe competition lórí acapella ó ṣeé ṣe kó má lè defeat yín ó dẹ̀ wá dẹ́ mi lójú pé tẹ́yìn náà bá fẹ́ kọ style táwọn ń kọ yẹn táwọn náà bá kọ fún competition láàrin ẹ̀yin àti wọn lórí style of music táwọn náà ń kọ ẹ lè má lè defeat wọn bẹ̀ yẹn náà so orin tẹ́ ń kọ ó yàtọ̀ ọ̀tọ̀ kan tí mo ti láti differentiate ni orin tẹ́ ń kọ ó yàtọ̀ ọ̀tọ̀ style tẹ́yìn ń kọ yàtọ̀ sí ti Paso ọ̀rẹ́ yín èyí tí Paso ń kọ ó yàtọ̀ sí ti Àkàndé Abbas Obesere tí wọ́n ń kọ èyí tí Obesere ń kọ ó yàtọ̀ sí ti Wasiu Ayinde ń kọ so tó wáyé pé lórí style of music tẹ́yìn ń kọ yẹn gọ́gọ́ lẹ́ ń kọ́ for competition lórí ẹ̀ wọ́n lè má lè mú yín lórí ẹ̀ mi ò dispute yẹn wọ́n lè má lè mú yín lórí ẹ̀ lórí style ti yín àwọn orin ìjìnlẹ̀ Yorùbá yẹn kásòjìlẹ̀ Yorùbá ká ó ti yé yín wọ́n lè má lè defeat yín but tẹ́yìn náà bá bọ́ sórí acapella pẹ̀lú wọn irú àwọn Malaika àwọn Pasuma yẹn lórí acapella pẹ̀lú wọn lórí talking level yẹn lè defeat wọn lórí style táwọn yẹn náà ń kọ o wọ́n máa fi dín yín jọlẹ̀ ńbẹ̀ so oníkálukú jọba
láàyè ara ẹ̀ lórí style of music tó ń kọ ni Wàsíù jọba lórí classical tó ń kọ ẹ̀yin náà jọba lórí style of music tẹ́yin náà ń kọ àwọn Paso náà jọba lórí style of music tó ń kọ bó ṣe wà nìyẹn so fídíò yẹn omi ìfẹ́ play kọjá bẹ́ẹ̀ lọ ni Alhaji sọ̀rọ̀ gan nù ẹ̀ but ibi tó bá èmi nìyẹn pé 4 good hours acapella orin yóò jọra wọn náà so a lè gbé yín tira orúkọ mi tí ìyípadà ìmọ̀ yín olólùfẹ́ yín náà ni Olúayé see you some other times I love you all thank you stay blessed.